ọ̀pọ̀ àwọn tó súnmọ́ olóyè Sunday Ìgbòho, ìyẹn gbajúgbajà ajìjàǹgbara fómìnira ilẹ̀ Yorùbá tí ojúlówó orúkọ ẹ̀ ń jẹ́ Sunday Adéníyì Adéyẹmọ, wọ́n máa ti ń gba bàbá náà nímọ̀ràn wípé kó ṣe àwọn ọ̀rọ̀ ẹ̀ ní àṣírí báyìí, kó sì má máa sọ ọ̀rọ̀ ẹ̀ fún àwọn tí ó bá jẹ́ wípé ẹnu wọn ò ní lè bò, tó jẹ́ pé bòròbòrò ni wọn yóò lọ máa kà lórí ẹ̀rọ ayélujára. Kódà wọ́n ní kí Sunday Ìgbòho kó rántí wípé ara ohun tó ṣe okùnfà ikú gbajúgbajà pidánpidán ilẹ̀ Yorùbá ni Professor Moshood Abiola Pella, tí gbogbo ayé mọ̀ sí Professor Pella, tí ó jẹ́ pidánpidán tó lóyìnbó ń pè ní magician. Ó ní bí àwọn oníròyìn bá ṣe lù lẹ́nu gbọ́rọ̀ tí ó sì tú àṣírí agbára ẹ̀ fún wọn, èyí tó padà ṣe okùnfà ikú ẹ̀, tó sì ń sọ fún Sunday Ìgbòho wípé kóun náà kó lọ ṣe ọ̀rọ̀ ara ẹ̀ ní ojú alákànfin sọ́rí, kó ṣọ́ra láti máa sọ ara rẹ̀ pàápàá àwọn àṣírí ẹ̀ fún àwọn tí ó bá jẹ́ oníròyìn tí ẹnu òbò, tí wọn yóò máa sọ ọ̀rọ̀ náà sí orí ẹ̀rọ ayélujára tàbí síta. Kì í ṣe ìròyìn mọ́ pé Sunday Ìgbòho ó ti di akọni àti ẹyinjú ọ̀pọ̀ ọmọ Yorùbá lórí akitikiyan rẹ̀, bó ṣe fi ara ẹ̀ sílẹ̀ fún ìran Yorùbá wípé òun yóò máa wọnú igbó lọ láti dáàbò bo àwọn ọmọ Yorùbá láì gba kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni lórí àwọn agbésùnmọ̀mí àti àwọn afẹ̀míṣòfò Fúlàní tó ti yí ilẹ̀ Yorùbá ká, tó jẹ́ pé níṣe ni wọ́n ń jí èèyàn gbé tó sì ń pa èèyàn nípakúpa nítorí ètò ààbò ilẹ̀ Yorùbá. Ní ló jẹ́ kí Sunday Ìgbòho kó tó lọ dá ẹ̀ṣọ́ ààbò ìlú ẹkùn sílẹ̀, èyí tó ní ìjọba àpapọ̀ ti fòǹtẹ̀ lù báyìí, láti máa dáàbò bo gbogbo ilẹ̀ Yorùbá kiri lọ́wọ́ àwọn afẹ̀míṣòfò tí ò jẹ́ kí ilẹ̀ Yorùbá, tí ò jẹ́ ká gbádùn, tí ò jẹ́ kí wọ́n ní àlàáfíà. ṣá o, níṣe ìní ọ̀rọ̀ ìní ó máa di ariwo ńlá ní orí ẹ̀rọ ayélujára lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá, èyí tí í ṣe ọjọ́ kẹta nínú oṣù kejì ọdún tá a wà yìí, the 3rd of July 2026, nígbà tí gbajúgbajà àgbà sọ̀rọ̀sọ̀rọ̀ kan tí a forúkọ bò láṣìírí tó máa bọ́ sórí ẹ̀rọ ayélujára tó bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ wípé Sunday Ìgbòho ti bóun sọ̀rọ̀, ó sì jẹ́ kó di mímọ̀ pé òun ti wà nínú igbó ibi tí wọ́n jẹ́ àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ táwọn afẹ̀míṣòfò jí kó ní ìlú Ògbómọ̀ṣọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lóṣù karùn-ún ọdún yìí. Òun ti débẹ̀, kódà ó ní Sunday Ìgbòho ó fi gbogbo àwọn àwòrán bọ́n ṣe ń ṣiṣẹ́ fi ránṣẹ́ sóhun, ó sì ní kóun má jẹ́ kẹ́nikẹ́ni mọ̀. Kódà ó ní Sunday Ìgbòho tó tú àṣírí ibi táwọn afẹ̀míṣòfò náà tó farapamọ́ sí báyìí ó tú fóun, ṣùgbọ́n ní kóun má sọ síta. Bí bàbá àgbàlagbà sọ̀rọ̀sọ̀rọ̀ bó ṣe ń sọ̀rọ̀ yìí, ìlọ̀pọ̀ èèyàn ń sọ pé ṣe bí bàbá yìí náà fún rẹ̀, ó ní Sunday Ìgbòho ti ní kóun má sọ̀rọ̀ yìí síta, kí ló dé tó tún wọn gbé sórí ẹ̀rọ ayélujára. Eléyìí gan lọ pa àwọn èèyàn náà fi wá ń gba Sunday Ìgbòho nímọ̀ràn pé irú àwọn ọ̀rọ̀ àṣírí bẹ́ẹ̀ kó jọ̀wọ́ kó máa fi pamọ́, kó sì má máa sọ fún àwọn tí ẹnu wọn tí ò bá bò, tí wọn yóò máa tú irú àṣírí bẹ́ẹ̀ síta lórí ẹ̀rọ ayélujára, nítorí pé ó máa padà léwu fún wọn.